tó àṣé èèyàn tó ṣògùn àfẹ́rí fàdìyẹ náà ló tún ṣògùn àfẹ́rí náà fáyọ̀ ẹ wo gbogbo ọmọ Yorùbá gbòkè yín nílé lóko lọ́nà lẹ́yìn òdìná ìpè ẹ̀ka alẹ́ o ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsán etí tẹ̀ máa fi ń gbọ́ wàrà nídìí bákan náà ojú tẹ̀ sì fi rí wa náà kò ní fọ́ ẹgbọ́n kí ló ṣe lẹ́nu mi àṣé àwọn sójà àwọn ọmọ ogun Nàìjíríà ṣọ́ ń gbìyànjú wọ́n ń gbìyànjú bó tilẹ̀ jẹ́ pé ó dàbí pé àwọn aláṣẹ òkè lọ́hùn ni wọ́n ń pa ìgbìyànjú wọn gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ìwádìí àṣé wọ́n ti ṣe ìwádìí kan tó lágbára ìwádìí kan lọ lọ́wọ́lọ́wọ́ ìwádìí tó lágbára ni o lórí investigation into 1450 suspects tó jẹ́ pé agbésùmọ̀mí ni wọ́n ìwádìí lórí àwọn 1450 suspects tó jẹ́ agbésùmọ̀mí ni wọ́n wọ́n fi wá mú ròyìn ayọ̀ wá fún wa o wọ́n ní iṣẹ́ ẹ fẹ́ gbọ́ ìwádìí yìí ti wá pé o àti ṣèwádìí wa tán a dẹ̀ ti rí òkodoro ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n prosecution ó le láti ṣe tó túmọ̀ sí pé wọ́n ò tí ì dájọ́ wọ́n sì ń dìlé ìdájọ́ àwọn 1450 suspected agbésùmọ̀mí. Hey, it's shocking. Make it no shock you, that is Nigeria for you. ẹ wo ẹjẹ́ ń gbé yín débẹ̀ the Joint Investigation Center ìyẹn JIC bẹ́ẹ̀ ni o wọ́n ti announce pé ìwádìí lórí àwọn 1450 agbésùmọ̀mí bẹ́ẹ̀ ni tó jẹ́ pé àwọn ti wà lórí ẹ̀ tipẹ́ yìí wọ́n ní adúpẹ́ fọlọ́run o ìwádìí náà ti wá sí ìmúṣẹ débi pé gbogbo ẹ̀rí làwọn ti ní pátápátá ṣùgbọ́n wọ́n ń dìlé ìdájọ́ Nàìjíríà yìí lè jẹ́ ká ronú èmi sọ fún yín pé they don't tell Nigeria people to move on ẹ̀yin náà rí nígbà tó mú àwọn 1450 agbésùmọ̀mí tí wọ́n ń dìlé ìdájọ́ wọn ẹ jẹ́ kí n rán yín létí lórí ọ̀rọ̀ tí very dark man dá sí nígbà kan ìyẹn àwọn ọmọ kéékèèké tí wọ́n kó jáde tí wọ́n sọ wípé agbésùmọ̀ wọ́n dà lúrú àwọn ọmọ kéékèèké pé wọ́n ti jẹun tó tì mọ́lé ṣé mọ̀ pé kò pẹ́ tó sáré ṣèdájọ́ àwọn ọmọ yẹn tó ní kí ìdílé wọn gan lọ máa wọ owó wá tó ní àwọn ọmọ kéékèèké yẹn ti jáde skul tí wèrè kan jáde tó sọ pé òun lọ́ọ̀yà kan ṣé mọ̀ pé kò pẹ́ tó fi ṣèdájọ́ wọn. now ìdájọ́ àwọn 1450 agbésùmọ̀mí wọn ò tí ì rí i ṣe títí di ìwòyí kí ló dé Nàìjíríà kí ló ṣẹlẹ̀ kí ló ń dá ìdájọ́ yìí kí ló ń dá dúró bẹ́ẹ̀ ni ó ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ṣẹ́rí captain Olúgbénga Adéníyì òun ló sọ̀rọ̀ yìí fún àwọn journalist oníṣẹ́ fẹ́ gbọ́ ìdájọ́ àbí ìwádìí 1450 agbésùmọ̀mí tó jẹ́ pé gbogbo àwọn agbésùmọ̀mí táwọn fura tí táwọn ṣe ìwádìí wọn lọ́wọ́ ojú 1877 làwọn ń ṣe ìwádìí wọn wá lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n 1450 ó ti fìdí múlẹ̀ dáadáa ó wá ní ó sọ̀rọ̀ ó fi kọ́ má sí ó ní pẹ̀lú gbogbo bíi pé ohun tá à ń wá ti tẹ́ wa lọ́wọ́ ìwádìí tá à ń ṣe àti yege ó ní àwọn wá pín àwọn èèyàn náà sí ipa mẹ́ta after the investigation the complex case worker group ìyẹn CCG wọ́n gbé gbogbo ìwádìí náà láti lọ tẹ́ndà gbogbo everything ṣùgbọ́n based on the result of the investigation and legal review ṣẹlẹ̀ àwọn tó mú yìí wọ́n pín wọn sí ipa mẹ́ta which are prosecution rehabilitation and reintegration yeah ẹ mọ́ bínú èbó ìpọ̀ bẹ́ẹ̀ ni ìbánisọ ni ẹ mọ́ gba èbó ọmọ Yorùbá àtàtà ní mí bẹ́ẹ̀ ni kan jẹ́ kó yé wa ó tún jẹ́ kó yé wa wípé ṣé ẹ fẹ́ gbọ́ ṣe rí gbogbo àwọn tó yẹ kó gbé wá sí òfin gbogbo pátápátá are taken to Giwa project in Kanji gbogbo àwọn tó yẹ kó wá fún rehabilitation and move to safe corridor gbogbo àwọn tó yẹ kó wá fún reintegration bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà wọ́n tún ti wábi gbé wọn náà sí o ṣùgbọ́n àwọn náà gbé wọn lọ sí Borno state government ó wá sọ̀rọ̀ ó ní pẹ̀lú gbogbo ẹ̀ náà wọn ò tí ì ṣèdájọ́ wọn
ó ní desperate living up to its mandate, the centre is faced with a number of challenges, difficulties, weakness and delay in prosecution. Kí ló dé, kí ló tún dá wa dúró? Nàìjíríà ẹ tún ti bẹ̀rẹ̀, ẹ tún ti fẹ́ gbẹ́rù wọn látẹ̀yìn, ẹ tún ti fẹ́ sọ wípé àwọn ará bíi tún ti ronúpìwàdà, wọ́n ti di ọlọ́pàá. Àbí n tẹ́ fẹ́ sọ kọ́ nìyẹn? Àbí n tó fẹ́ sọ náà nìyẹn? Ọba yá wọn á sì sọ wípé wọ́n ti ronúpìwàdà. Ó yá ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ẹ má gbàgbé o, record that reintegration of those terrorists then is still ongoing by the Borno State government. Inú ẹ̀ ní Borno State government sọ pé 230 repentant agbésùmọ̀mí were the last batch to have gone through the process last month. Ẹ má gbàgbé, inú ẹ̀ láti sọ pé 230 ó ti ṣe kí ni, ó ronúpìwàdà. Kí ló rò? Ẹ̀yin èèyàn mi, kí ló rò? Kò ronúpìwàdà kó tó pa àwọn èèyàn. That is one of the problems we are facing in Nigeria. Ẹ jẹ́ pàtàkì sí àwọn èèyàn, ẹ jẹ́ gbọ́n táwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni kò jẹ́ kọ́ yíwa òní ara nǹkan tá à ń rí ní problem tá à ń face ní Nàìjíríà yìí ni pé èèbó ti pọ̀ jù. Ẹ má fi èèbó rú wa jẹ, ẹ má fi kó wa lómi ọbẹ̀ jẹ mọ́. Bí àpẹẹrẹ, if a politician want to cover up his lies, he will use grammar scatter the whole things. Àbí ṣóparọ́ ni èèbó yìí náà ni. Anyway, àṣà àdúpẹ́ pé wọ́n ti reduce o, say e don reduce after our father lie. Ìyẹn Muhammadu nígbà tó ti fi ọ́fíìsì lẹ̀. Búkú èbó lọ́kàn máa fi kó wa lómi ọbẹ̀ jẹ lọ Nàìjíríà yìí. Bẹ́ẹ̀ nìkan ti jẹ́ kó yé mi o. Ó ní ṣe rí àwọn agbésùmọ̀mí ó ti di business ńlá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní kódà wọ́n tún ti wá pin abẹ́rẹ́ báyìí pin ni. Prosecution will be sent out of country by impersonation. Rehabilitation will be handed over to OP safe corridor. Bá ṣe máa gbé wọn nìyẹn, so that the agbésùmọ̀mí will now accomplish the mission in killing the remaining soldier. Ó tán. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni? Wọ́n ní ìbọn tún ṣe fẹ́ máa ṣe nìyẹn o. Débi pé tó bá yá, wọ́n kàn máa gbọ́ pé àwọn agbésùmọ̀mí kan ti ronúpìwàdà, wọ́n tún pa àwọn kọ̀ọ̀kan. Àbí bó ṣe ń lọ náà nìyẹn. Ẹ jọ sáà ìkọjọ́kọ́ yé wa o. Ó ní army should also reintegration and rehabilitate the victim of boko àtàgbésùmọ̀mí. Kọ́ tètè wá nǹkan ṣe sí ni o. Ẹ̀wẹ̀ ìyá mi bàbá mi. Bẹ́ẹ̀ nìkan tún jẹ́ pé òní agbésùmọ̀mí kò nídìí nǹkan míì, ẹ kò fún ilé ẹjọ́ kú ni. Get by hand straight. Ṣùgbọ́n kò ṣe Nàìjíríà, wọ́n lè fi ọdún kan fi máa láwọn ṣe ń fa case. Ẹ̀wẹ̀ ìyá mi bàbá mi bá ń gbó kó lọ fà. Ẹ like, ẹ share, ẹ subscribe jọ. Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ o. La fi sọ pé God bless Yorùbá Nation. Ó dàbọ̀.